wọ́. àmì mà ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ̀rọ̀ ọmọ mi ni pé kí n bá mi nínú jẹ lójoojúmọ́ ṣùgbọ́n tí mi ní alábàárò tó máa bá mi rò mo ṣe pèsè orí nọ́mbà yìí. ẹ jọ̀ọ́ ọmọ mi obìnrin àní ọmọ mi obìnrin ni ó ti ṣaláìsí ní ìsìn ní 2000 ló ṣaláìsí ṣùgbọ́n bá fi ọmọ kan sínú ayé lọ ọmọ yẹn gan-an ẹ bá gbọ́ ìwé ìtòsí lórí ọmọ yẹn a máa bí ìyẹn nínú ṣùgbọ́n wọ́n láwọn kọ́ làwọn ní oyún ọmọ náà bí ń gbà náà àwa wá múra kankan kàwa ń tọ́jú ọmọ à ń tọ́jú òun àti bàbá ẹ̀ náà sì wà láyé ńgbà yẹn lórí ọ̀dọ̀ bàbá ẹ̀ ló wà aṣáyẹn títí tó ti bímọ tó jẹ pẹ́ débi pé àbúrò ìyá ọkọ ó mú ọmọ yìí lọ síbi tí wọ́n ti ṣe òun bí mo ṣe sọmọ yẹn ní olúwa ní ti ṣe wọn àròyìn wọn ṣe ọjọ́ pẹ̀lú ní ọmọ ti tó bí ká má ṣe nígbà yẹn bàbá náà sọ wípé ọ̀rọ̀ ṣe dókítà náà lọ́nà tí tó bí kan má ṣe lọ́nà láti bá mi ṣe ló ti bí ọmọ kan tó wá bí sínú ayé yìí níṣẹ́ làwọn ìyá àti bàbá ọmọ yẹn gbé ọmọ yẹn ságiri tán ni o wọn ò jẹ́ kí n rí kò síbi tí mi ìtàgbé kò síbi tí mi ìwá lọ wọn ò jẹ́ kí n rí bí mo ti ń sọ nígbà tó wá di bí ọdún bíi mẹ́rìnlá sẹ́yìn mo wá mú wọn lọ sí wẹ́fẹ̀ pé kí àwa pè wọ́n wá wọn mọ ọmọ yẹn wá wọn wá júwèé ilé ibi tí wọ́n ń gbé tábà ti mọ̀ pé mo mọ bí táwọn ń gbé bẹ́ẹ̀ wọ́n á gbé sádọ̀bù mi tábà ti mọ̀ pé mo mọ bí táwọn ń gbé bẹ́ẹ̀ ọlọ́run sábà mi ṣe wípé àṣàmù wọn wá wọ́n ṣàmù ọmọ wa ni wọ́n bá ní tò nǹkan tó wà lẹ́nu fi tán júwèé lé wọn wọ́n júwèé lé wọn júwèé skul ọmọ wa wọ́n mú ọmọ wọn jọ lọ skul nígboro Ìbàdàn oko ni wọ́n mú lọ mo sì lọ sóko bẹ̀ mo lọ rí ọmọ àjọyà fọ́tò mo fi fọ́tò ìyá rẹ̀ lé lọ́wọ́ èyí ká àjọyà mo fi lé lọ́wọ́ nígbà kan títà láwọn ọmọ mi rí ní kúkúrú èdè nígbà tí máa gbọ́ wọ́n ní wọ́n ti mú ọmọ lọ sí South Africa ní tí òun àmúnú mi dùn lọ́wọ́lọ́wọ́ báyìí ni wàhálà tó dé ní South Africa wọ́n wá ti mọ́ ọmọ wálé ní wọn ọmọ wálé kò síbi tí mi ti wá wọn dé Ìbàdàn yìí o wọ́n tó sọ fún mi wọ́n ní gbẹ́kúba ni wọ́n tó ń gbé mo tó lọ sí gbẹ́kúba kódà mo tún jókòó lẹ́nu ọ̀nà ṣọ́ọ̀ṣì wọn mi ì má rí wọn dùn ní olóòní o ọmọ tí wọ́n ọmọ 30 ọdún báyìí wọ́n ti dààmú débi pé wọ́n ti náwó débi pé ó ti sùn yẹ́sà. kí ni èjì yín sìn? èjì yín sìn 76. àkọ́kọ́ ni ẹ mọ́ dààmú kankan mọ́ torí Ọlọ́run kọ ìdààmú sínú ogun àbáwáyé yín ẹ mọ́ dààmú kankan mọ́ ṣé ń gbọ́ mi mà. lótìtọ́ ẹ̀yin tẹ́ jẹ́ òbí wa kì í dẹ̀ ṣe ẹ̀yin nìkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀dá náà ni ó ṣẹlẹ̀ sí tó bá ti di ní ọjọ́ alẹ́ wọn ìná búrẹ́dì ẹ̀. àwọn rìn tó dáa àtẹ̀ntó rìn tó kù díẹ̀ káàtó nígbà tó wà lọ́dọ̀ọ́ nígbà tó bá di ní ọjọ́ alẹ́ ìwọ fúnra rẹ̀ ètò ẹ̀ kó dára ẹ̀ láre wà dára ẹ̀ láre tí ò ní sẹ́ni kankan bẹ̀. ètò ẹ̀ kó dára ẹ̀ lẹ́bi ó dára ẹ̀ lẹ́bi tí ò ní sẹ́ni kankan bẹ̀. torí gbà yẹn ó ti fèsì kan tó pè ní reality of life òye ilé ayé ó ti yí ẹ pé tí mo ṣe léyìí dáa ń ṣe léyìí dáa ó wá lè mọ́ sọ fún ẹnikẹ́ni. màmá ẹ ti gbìyànjú ajé o ṣé mo sọ̀rọ̀ mà ẹ ti gbìyànjú ajé nígbà tẹ́ ẹ dẹ̀ rọmọ ìkànnì ọdún mélòó ni sẹ́yìn báyìí. ó ti tọ́dún 14 tí mo ti rí sẹ́yìn. ẹ̀yìn ọdún 14 sẹ́yìn yẹn mà ńgbà yẹn a ti ń lo fóònù ńgbà yẹn ṣé mo gbà á nípa ìdí èyí mà ọmọ yẹn ti dọmọ 30 ọdún báyìí tó bá fẹ́ rí yín màmá ó fúnra rẹ̀ yóò wá yín kàn yóò lọ sí ìdílé ìyá ẹ̀ á wá yín kàn fúnra ara ẹ̀ tó ti yé yín ẹ̀ ní tí fẹ́ kú báyìí èmi yín sì máa gùn ẹjọ́ para tí yín ẹ̀ mọ̀ ṣe àdúrà fún ibi tó bá wà. ọba tí ń darí afẹ́fẹ́ kó darí ọkàn rẹ̀ wá sí ọ̀dọ̀ yín. àwọn gbólóhùn yẹn wà lẹ́nu yín àwọn èdìdí yẹn wà lẹ́nu yín torí abiyamọ ni yín. ọ̀nà ò darí ẹ̀ padà wálé àwa ń wá káàkiri yẹn ẹ nílò ẹ̀ mọ́ rárá torí ẹ̀ tẹ̀ ń wá kí o kì í ṣọmọdé o. ṣé ti gbọ́n mà kì í ṣọmọdé o òun náà ti di bá lélẹ̀ o. báàrin yẹn ṣe jẹ́ nìyẹn mà ọ̀rọ̀ yóò ní dàrú. ẹ ṣe dájú ẹ ṣe mo dúpẹ́ ọ̀nà tí ó mọ̀ ní dàrú lágbára ọ̀rọ̀ ẹ máa tẹ̀síwájú ẹ ṣe mo dúpẹ́ lọ́rùn àrùn lọ́wọ́ nítawọn ìgbà àbúrò rẹ̀ náà wí náà wọ́n ní ẹ má dààmú kí n mọ́ ẹ ṣe mo dúpẹ́. hello. hello sir obìnrin tó bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan